Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ọkọ sísàṣẹ wọn ìgbà tó wọn mọ̀ pé sísàlà lọkọ sísàṣẹ wọn wọn bẹ̀rẹ̀ sí blọọkì gbogbo ọkọ wọn blọọkì àwọn members yẹn kò ní dẹ́ṣọ́ fún yín ẹ̀yin fẹ́ wá máa pè pé victim nìyí ẹ bá mi bèrè kí ni sísàṣẹ ń ṣe fún wọn ẹ bèrè lọ́wọ́ wọn ìgbà tó yá mo pé sísàṣẹ mo ní èmi mọ̀ pé mo máa ń type ṣé ẹ̀yin máa ń comment ni nǹkan tó ń fojú kó tí ẹ ṣe òòṣà ló yẹ kó lọ Alábáyọ̀wá èyí lè block ẹ lè búlì èèyàn bẹ́ẹ̀ tí o bá búlì yóò máa ta yín lára. mo mọ̀ nǹkan tó ń ṣe náà last daughter mi jẹjẹ tútù gbé sí orí kìíní ẹ̀ ó kọ orúkọ full name Abike ó kọ orúkọ dáàtì ẹ̀ ó ní kí ọ̀tá last daughter mi kú. kò ní dáa fún wọn ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ó bọ́ sórí kìíní sọ ó parọ́ fún àwọn pípọ̀ ẹ̀ orí mi dẹ̀ ń lago fún un kọ́ wá lọ port àjọ wà UK ní. Hold on. À ń gbọ́ yẹn má sọ̀rọ̀ lọ́mọ. Káwá wo ibi tó fẹ́ já sí. Torí evidence wà. Ìgbà tó gbé tó fall out nínú gúrúùpù nǹkan tó ṣe òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ bully ó gbé lọ fún support. Wọ́n jẹ́ bully gbogbo wa pátápátá kó gbé wá we go to court. Tó bá ti tó tọ́ lọ sọ tí ò ṣe rọ o torí ọmọ yẹn parọ́ ju kan míì lọ. Káwá bẹ̀rẹ̀ gbogbo aná bully pátápátá kí ni mo kọ sí kí ni mo ṣe fún òòṣà. Mo kàn láti pé òòṣà náà pé bá ṣe close tó mo mọ̀ kan tí jọna tútù fi ojú mi rí nínú ọdún ìjọna tútù sí láti ẹ̀gá ẹ̀ towards the end of life ó sì blog mi. mo mọ̀ kan tó fojú mi rí mo jẹ́ screenshot ibi tó ti ṣe tó ti korúkọ ọmọ mi ọ̀dà èjì lọ́mọ mi tó ní ọ̀tá ẹ̀ máa kú. Ọlọ́run wá fìyà jẹ ọmọ wá wù wọ́n gbà tí ọmọ tiẹ̀ náà tán ló jẹ́ lesbo mo wá rò pé ṣe rí nemesis with cash now gbogbo ìtẹ̀ ṣiṣẹ́ bíi ó wá sọ pé ó wá ń dárúkọ pé àwọn tó fall out kúrò ní agency àwọn betrayer ló fall out ẹ lè rí ẹni tó jẹ́ pé ó ní genuine love kó fall out ó kọ́ pé èèyàn wò pé ṣé ọdún téèyàn bá fọdún ogún ọdún pinlẹ̀ ṣe wèrè ọdún òní túbú pẹ̀mọ̀ ọdún láti wà lórí Friday láti 2016 òun lèèyàn kàn ṣe máa ń wò téèyàn ṣe ń wò wọ́n ìwọ wá jáde èjè pé ó wà ní Gáló òun ni wọ́n ti gbé ẹ̀yìn yìí lẹ́ máa bẹ̀rẹ̀ ẹ bá mi bèrè gbogbo evidence wà ó wọn kọ́ jẹ́ ká lọ sí court káwá wẹ̀ ó tán láti wọ̀ sínú last year nígbà tí èjè ṣe show tó ń sọ̀rọ̀ nípa pé mo kọ́ síbẹ̀ mo ní mọ́mí biscuit náà mo ní kọ́ wọn kan tó ṣe ìyá yẹn wá bá mi nínú inbox ó ní wọ́n lọ screenshot comment mi fún mo kàn ignore wọ́n mẹ́ pé báwo ni ó ṣe máa gbé àwọn ọmọ ṣépè kò sí nǹkan tí tó lè ṣẹlẹ̀ ẹ bá ń bá ìjẹ jà ẹ máa gbé àwọn ọmọ ẹ méjèèjì ṣépè wọ́n ní àkàyè be celebrated tó gbé àwọn ọmọ pẹ̀lú ọmọ ẹ tó báwo ló ṣe lè celebrate birthday màmá yẹn block me I don't fucking care tí bá quiet kò bí pé àwọn ọ̀yà fracas nìyẹn àwọn ọ̀yà àwọn yẹn gangan nìyà fracas. Àwọn yes gbá mo ṣe mọ̀ pé àwọn ọ̀yà fracas nìyẹn. Kò sí tí wọn ṣé àwọn people yìí ṣé wọn ní memory ni you know what you've done. Ó léye tó fi máa ṣépè fún tó ní ọmọ kí lorúkọ ẹ̀ olójí 20 pound. Allegation yẹn lásán ó bọ́ ọmọ yẹn lórúkọ jẹ́ ó wá rẹ́rìí gbogbo àwọn tó dárúkọ àwọn tó lè wí ní bóyá àwọn tí wọ́n sínú fracas àjọ wà nínú fracas ni. Irọ́ ló dẹ̀ ń pa pé ẹlòmíì wà lórí line bíbá ẹ ká gbẹ́ lómi wọlé. mo ti fẹ́ jẹ́ èèyàn sùn tó yẹ pé wọ́n ní kí wọ́n ní àwọn òkè ọlọ́pàá ò dá sí fracas. So gbogbo ìyá I don't believe her mo kàn mọ̀ pé ó jáde wá kó client mi. Owó mi mo jẹ máa gbà mo sọ ní ìjúgbà tó jáde tí èjè tó bá solicit owó I went to ìgbà yẹn kò tí ì sí kéèyàn ṣe transfer a máa lọ sanwó ní báǹkì rẹ mo lọ sanwó sí nationwide inú kọ́ọ̀tù yẹn ni máa ti gbà á kọ́ bá mọ oye tí mo sọ proof wà tí bá lọ bá nationwide jẹ́ àgbáyé kọ́ bá mú síbi sẹ́ wọ́n á provide ẹ̀ fún mi. Ṣé sábọ̀dù òfin ṣe yẹ̀yẹ́ kó ṣe kò wọ́n lé gbogbo kan tó ṣe fún ìjẹ́ wọ́n bí wọ́n dá kó ṣe fẹ́ sábọ̀dù wọ́n bí wọ́n dá wọn. Ẹ jẹ́ ká gbẹ́ lómi wọlé mà. Ẹ wo ẹ má bínú ta ẹ. Yes ma. Hello. Ẹ sọ̀rọ̀ sis. Ṣé wa? Àwa ń bí. Mo kàn fọ́ ní chat tension.
Buhari pé Wọnú ìbànújẹ́ ló ń sọ̀rọ̀ sẹ́yìn. Anybody tó bá believe Wọnú at this age, believe Wọnú ìbànújẹ́ at your own peril. Wọnú parọ́ kú. Ó parọ́ kú. Tẹ́ bá ń wá onírọ́. Rọ́ ní ìmọ̀ ẹ tó lè gbà lọ. Number one award. Ìrọ́. Kí ló the other go straight off. Mo wá sọ fún lọ sí pípé ọlọ́wọ́ sí ní ẹ̀jẹ̀ jọ ẹ̀jẹ̀ bá mi kì wọ́n kì í. Fẹ́ẹ̀tì mo fọ lọ́wọ́ síbí. Ọlọ́sí ọ̀sán ní Wọnú ìbànújẹ́ káàkiri. Ṣé kọ́ yẹ kí wọ́n mú máa close? Just 1 minute. Ọ̀tọ̀ lẹ́yìn tó lọ́wọ́ ṣíbí ní issues pẹ̀lú. Òun ló wá ń celebrate ló ń gloat pé. Òun ló ń gloat. Ọmọ pé èjì bẹ́ẹ̀. Ọmọ yẹn ò wá alright. Ẹ bá ti ẹ̀rọ pé tó o ní ìjọba ìbá wọn sọ gbàtí fún bá fún ìwà tó lè kọ èjì ìbá ti ń gbé mi jẹ báàgì. Kọ́lẹ́jẹ sọ ni mo sọ pé tí ọmọ yìí bá ti là èmi mo máa control. Orí Wọnú kú ti bàjẹ́. Tẹ́ bá ń gbọ́ irọ́ ẹ má lọ síwájú mọ́ ọmọ yìí ó pàjá. Irọ́ ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ̀gbọ́n ó wà incoherent. Ó wà incoherent now. Ó tọ́tẹ́ sí o. Oh my God, ó wà so tọ́tẹ́ sí o. Ó ti tó lọ sí set onígbèrè yẹn ó pè fún interview. Èèyàn kan wá bèèrè question kan lọ́wọ́ ẹ̀. Wọ́n kéde ní ìwọ́n tí Wọnú ọ̀sùn Wọnú àjálù ìwọ́n tí ẹni ní tún sí báyìí o máa ti sáré tó ọ ti gbé. Ẹwà ẹgbẹ́ ògùn ẹ̀ síta ẹ̀yìn tí mọ̀ tó bá jẹ́ email ọlọ́pàá sẹ́yìn sí ẹ ìwọ ọmọ burúkú ìwọ àti gbé síta. Ẹgbẹ́ ìbùsẹ̀ nọ́mà nìkan ìwọ tó máa ti send email tó máa ti show email pé ọ̀sọ̀ fún ẹ wípé just to prove a point. To lè rìkọ́dù ọlọ́pàá síta to just to prove a silly point. To wà ní rẹ́kọ́dù ọlọ́pàá pé pẹ́pẹ́ sí o. Ọ̀sẹ̀ kìíní kan stop deceiving yourself stop. Ilé ìtọ́ba tó jẹ́ pé mo wonder mo ṣe ń train àwọn ọmọ ẹ̀. Bí mo ṣe ń train àwọn ọmọ yẹn tó ní oh my God I can't deal with ọlọ́dẹ ó kájá orí ẹ̀jẹ̀ náà òbí àwọn méjèèjì ìrètí oh my God I can't deal with liars I hate them so bad. Wọ́n lè pa láyà kí tó pa olè. Wọ́n lè pa onírọ́ kí tó pa olè. Kí ló dé? Oh my God ọmọ yìí parọ́ ẹ̀wọ̀n irú ẹ̀ báyọ̀ èèyàn kan jẹ̀ ló bí èlé. Àwọn tó mú angel tó mú ẹ Ọlọ́run fọlá kò kì í ṣe because ó máa ń parọ́. You are raising them with lies. You lie to effortlessly well. You lie to those who don't believe in you. You want to say my boyfriend here come pay. You can never have a relationship and be talking. Your cover is so fast. Your conversation with Tonipo Fenya is so fast. You know, only for Osin Yawe, dear, company. Abike ti ya ń wèrè. Wọ́n ti wà so obsessed. So they say, obsession is saying, so wọ́n ti yẹ́ lágbà tó kọjá báyìí Abike. Kò ní àtẹ́gùn kò fẹ́ Abike. All your life is, your brain is fixated on Abike. You can't get a life apart from Abike. Can't Abike bá ṣe show tí o bá kún Abike. Torí pé ayé ẹ̀ ti mad. Ó ti mad dànù. Ó parọ́ kú. Ó parọ́ kú. Ẹ wò sí ìṣẹ́fẹ́ yìí tó bá wà onírọ́. Ẹ má ní ìdìbò. Ọmọ yìí parọ́ kú. Of course. Irú ẹ̀ báyìí máa wò pé ká ló bí ẹ. Ṣé òkété lẹ́wọ̀n sọ òkété yìí máa manipulate ìwọ? Wọnú. Tẹ bá gbọ́ the biggest liar on Facebook. She's a born liar. Oh my God, she's a born liar. Ẹ wo jẹ́ ìtọ́ni pé ọtí ní straight from the heart o, straight from the heart àti ọlọ́wọ́ sí ló wà ń kánú. Ìwọ olóyìn burúkú ìtọ́ni pé òun wá straight from the heart káàkiri. Ọwọ́ mú straight from the heart ìwọ ní pé picture yìí síta. Oyin pé òun crazy. Àwọn psychologist tó ń bá sọ̀rọ̀. Òun má dùn. Ìwọ tó yẹ pé onípò òun wá straight from the heart káàkiri. Ọwọ́ gbé straight from the heart ọ̀hún tó nípa ọgbẹ́. Nítorí ẹ̀sìn kò ní prison ni. O ní ya fọ́tò ẹ̀ síta. Ìwọ tó jẹ́ pé you don't need any trouble. You are just vengeful. You don't need no justice. All you just need is just to gloat. And it's very
oh, need any justice. Okay, close to the light chat to me. Ọgbọ́n sí fẹ́ẹ̀ tó fẹ́ kì í fi dé kọ̀gbẹ́ Àbíkẹ́rí ìwọ ni number 1 person tó fẹ́ gbé Àbíkẹ́. That's just what you are after. The law of no justice. Nǹkan tó kọ̀ fẹ́ ní ẹ̀kọ́ close to there. Ìwọ ni number 1 which is a lie. Wọ́n ti gbọ́dọ̀ tó ṣùgbọ́n ó wà nítorí pé at last because only last was section ó wà di ọ̀nà àbẹ̀dẹ̀. Delusional. Wọ́n rẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ wà bá káyé mi mọ́. Ìlú ẹ̀yẹ mo sàkéjì bá ta sí òkùnkùn tó ń sọ ọ ti arrest ó ti ọ ìbá ìtẹ̀ ni which one we believe wọ́n lọ sọ̀rọ̀ mẹ́ta yẹn nǹkan náà. Ibi mọ̀mọ́ wọn ibi tó ní spice ẹ̀dẹ́ ó mọ̀ kó máa ta irọ́ you lie so bad. Too much. Kí ló dé? Àwọn ẹ̀yẹ irú ẹ̀yẹ ó máa fọ́ mi lórí bí kí ló dé ká ló bí ọmọ yìí nǹkan tó kàn máa ń dùn bẹ́ẹ̀ pé ó bímọ àwọn ọmọ ìkẹ̀dẹ̀rẹ̀ ìwọ ló fi ń tọ́ wọn. Ó sì wáyé máa sọ fún ọmọ ẹgbẹ́ sórí àwọn òyìnbó inú àìbọ̀ yẹn lọ. Sórí àwọn ọtí kìíní they look into your eyeballs. Line. Ọmọ mọ̀ pé tó bá yí ayé yes ló máa mú kí ló dé. Ó tẹ́ ló ṣe wáyé kó ó máa yí nǹkan tó bá sùn that one is guaranteed. Torí ẹlẹ́dàá sí lẹ́yìn tó máa parọ́ mọ́ yìí you will cry you will beg before tí spirit ọmọ ẹ máa forgive ẹ. Torí orí ṣe ti jẹjẹjẹjẹ ìfọ̀ ọmọ ẹ tó kù gan ó ń disturb ẹ. Ọmọ ẹ tó kù yẹn she is disturbing you she is not making you have peace you don't have peace of mind. Ọmọ tó àti tọmọ yẹn ti kú tó ti gbé sílẹ̀ kò jẹ́ kọ́mọ yẹn sinmi ta ló ṣépè fún ẹ̀wọ̀n ọ̀run ta ló bá yí ẹ̀ jẹ́. Ìwọ tó yẹ pé gbogbo ọkùnrin tó fẹ́ gbogbo baby daddy fẹ́ gbogbo wọn ló kú ẹ̀ that speaks volume about you. None of them wants to have anything. Ọkùnrin tó fẹ́ o fẹ́ different men o bímọ different men o claim kò bí 7 children the 7 kids you have none of them not single one that speaks volume about your character. Òkété kan tí wọ́n sọ pé òkété ṣe kíní kan ṣé bó kété yìí máa claim nurse tí nurse máa claim òkété kò yẹ yìí wọ́n ìwọ́n wọnú nobody no single man pẹ̀lú gbogbo àwọn tó bímọ fún kò séyàn kan tó lè claim ẹ̀ wọ́n nìkan ló ń gbà so mo sọ lẹ́sàn frustration rẹ̀ ojú ẹ̀ ṣe shrink ojú ẹ̀ ti wrinkle ojú ẹ̀ ti shrink láti kékeré gbogbo fine line ti jábọ́ lójú ẹ̀ tó bá rẹ́rìn báyìí gbogbo ojú ẹ̀ báyìí ó ti squeeze sókè because you are frustrated you are stressed. Sorry, o need the therapy. O need the serious therapy tó jẹ́ pé ó máa jẹ́ kí fixation Àbíkẹ́ tó wà nínú ọpọlọ ẹ̀ kó kúrò. You are so obsessed with her. It's too much. The obsession you have with her is making you go gaga. It's making you go AWOL. O mad kan because irú ẹ̀ ló máa fọ́ mi lórí pé oh my who this girl who born her àwọn yìí káàbí kí ló kọ màmá ẹ̀ yẹn they made a terrible mistake because constrain ẹ̀ Asake lóko wọ́n ní train up a child the way he will never depart from it oh my God 8 years old ló ti wá sínú ìwé àwọn tó wá sí bíbí ìgbọ́n lágbàlagbà gan òyìnbó ẹni wá dánmọ́rán ju tiẹ̀ lọ she is doing it you can't speak oh my God you can't speak British English. Forget it. You cannot. Forget it. You cannot. Oh my God. Even the way you write, Mama, you are a disgrace. You are a disgrace to United Kingdom. Big disgrace. The biggest disgrace the United Kingdom produces you. God bless America. Táwa wáyé. Àwọn kékeré gbogbo wọn máa làgbọ́n Nàìjíríà àwọn tó bá jẹ́ ọmọ Nàìjíríà. Àwọn máa dámájà pé àwọn ọmọ wa sẹ́ẹ̀. They're going to go to college. They're going to make it. They're going to be a professional. Àgbàlagbà tó bá ti dàgbà yìí tó gan à ń kàwé because we want to make it America ò dúró kéèyàn kan fún wa níbo Europe tẹ wà yẹn gbogbo London tẹ wà yẹn gbogbo yẹn kàn ń disgrace London káàkiri kò sẹ́yìn kan tó lálùyọ Americans mélòó lẹ́rí tó ń ṣe jàtijàti báyìí because you have to work you pay your bills you don't work you're gonna wá ké pani lọ́nà tó ń pè ẹ ti depend lórí penny tó ń fún yín benefit tó ń fún ti bá ayé yín jẹ́
rẹ̀ tó láwùjọ òbí mo mẹ́fà gbogbo lórí ìjọba ọmọ òfin ọmọ òṣì wọ́n máa parọ́ jù wọ́n tó máa pẹ̀lú máa fọ́ mi lórí the right on bad wọ́n kò ní dé kí ni wọ́n kò ní dé kí ni wọ́n kò ní dé ṣé AJ tí ẹ wà nù ẹ AJ wà nínú ẹni téèyàn kan máa tì ṣiṣẹ́ pé yá bọ́tà kọ́ wá ṣe live show èmi ló gan ló ń ṣe live show fún rẹ̀ tẹ́lẹ̀ AJ kan ewu ilé ìgò tó bá lọ bá AJ pé AJ ẹsẹ̀ live show èmi sì fọ́ bọ́ wáyé lọ pé ó ní stop ẹ̀ AJ DCFR ẹni tó dá Facebook fàkà sílẹ̀ ìwọ ìdún ẹni tó dá Facebook fàkà sílẹ̀ ìwọ ìdún fẹ́ máa tì ìwọ ìdún owó tó ní pé kó jáde tó ti bọ̀ ọlọ́wọ́ síbi kan ọlọ́wọ́ síbi tó ṣe ń ṣe speakers wọn mo bẹ́ẹ̀. Yes now Olori yes I remember you had to beg her Olori she said she's not debunking anything. mo ní screenshot yẹn lọ́wọ́ mo máa send screenshot yẹn sí bye tẹ̀wọ́ déètì yẹn mo máa screenshot kẹ̀kẹ́ ṣú ẹ̀ lórí live chat sí máa sọ screenshot yẹn fún yín. Olori she said she's not coming online jare that she's not. I had to beg Olori síbi mo tún pè mo máa screenshot ẹ̀ sí kẹ̀ṣú ẹ̀ lórí live chat I had to beg Olori síbi pé Olori síbi please do this for my sake Olori síbi ẹ̀jẹ̀ jọ́nà wọ́n pa ọmọ ìpẹ́ wà lẹ́wọ̀n ẹ̀jẹ̀ mo bá sọ Olori síbi pé I am not interested let her go to places mo ní kọ́ Olori síbi pé ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ ẹ kàn ṣe 1 minute like ẹ̀ bá yí pé Olori síbi tó bá ṣe show yẹn kò ń lò ju 2 minutes ló ti kúrò because you know the case is in court so ó máa ní limited ọ̀rọ̀ tó máa sọ ìwọ tó ní pé ó fẹ́ gbìyànjú lọ sí court ìwọ tẹ̀lé orojọ́ báyìí ṣé àwọn ọlọ́pàá UK dat ní mo bí UK lọ yìí ṣe rí Amẹ́ríkà gbogbo ìtẹ̀sí dátidàtí yẹn ẹ má ti kúrò lọ kí ló ń pè ẹ má ti kúrò lọ ìsọfẹ̀sì íńtánẹ́ẹ̀tì ẹ má ti kúrò lọ ìsọfẹ̀sì íńtánẹ́ẹ̀tì yẹn tipẹ́ gbogbo yóò lọ́kùn ní fẹ́ kí rẹ́kọ̀dì bá jẹ́ bí mo bí UK lọ yìí ṣe máa ń ṣe ẹ̀yìn tó dátidàtí ẹ̀dùn parọ́ owó atọ́dé kó wá ń búrì minor àyíká minor kan níbi kan tó bá ṣe dátidàtí tó bá yẹ pé minor kan pààyàn bíbí kan ní dárúkú ẹ̀ ibi minor tó bá pààyàn tó bá sọ pé the minor ní èmi ò lè dárúkọ nínú section tó wà nínú law they don't meant to mention that minor's name wọ́n máa jáde wá dárúkọ ẹ̀ wọ́n máa parọ́ ọmọ wọn ní fẹ́ ghost cousin ó tún dárúkọ school ọmọ tó ibi tó wọ́n ń lọ ó ẹ̀ danger life ṣe you are crazy continue to see your gullible idiots tó ń bọ̀ ọ̀pọ̀ tó ń sọ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ question lọ́wọ́ ẹ̀ ogo gaga ogo ma ogo ewaya because ní ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ pé because ó ní pé ọ̀rọ̀ tó ń sọ kò bára mu lọ sọ ní coherent ó sọ ilé a ó sọ ilé b ó sọ ilé that is o need the mental illness o need that section ni ẹ̀kọ́ section kan fún ẹ ní òkú sílẹ̀ gàtí those one ló máa fẹ́ kọ́ fún those 20 o ní o frustration pé ìwọ nìkan ló ń ká àwọn ọmọ ẹ̀ yẹn it's taking a toll on you. It's taking a big toll on you, so you are always frustrated. You any little to you're always angry. You're always angry. I know you so bad. I know the meaning of loss. I know. So, see other voice. All right, sis. Hello, Shewa. Hello. Ẹ kúrọ̀lẹ́ ma. Àwa ni. Ẹ jọ̀ọ́ so kí ni kókó ọ̀rọ̀ o jàre so based on what ló ní wọ́n arrest Abike. Ó yà mí lẹ́nu. Torí mi tí mo ní bóyá mo miss ẹ ni. Ó yà wá lẹ́nu àmọ́ tó sọ o. Wèrè ni Wọnú. Wọnú jọ please. We are getting tired. You know, we are tired. Please, Wọnú, kó gbá wọlé. This is not how to. Surely, ìgbà tó yẹ kẹ́ẹ̀dé náà dé Abike time yẹn ti kọjá. It's quite unfortunate. I don't think you people realize. The time yẹn ti kọjá Abike ti lọ. Whether you like it or not, this lady built 2 houses simultaneously. Period. Whether you like it or not, obìnrin ẹ ti lọ mọ in lọ́wọ́ ẹ kàn jà kò sí. I mean, please, we are tired. Wọnú, go and take care of your children for God's sake. Kí ló dé? Ìyábọ̀ Òjó jẹ́ kí n wá sọ fún ẹ kò lè fún ẹ ní nǹkan kan. Àwọn so-called Nollywood whatever, they take from àwọn so-called friends wọn ni they don't give. And you have nothing to give, Wọnú. Nothing. Tó bá gbé ẹ fọkùnrin gbọ́ pàápàá, ta ló fẹ́ fẹ́ tó ti lọ́mọ mẹ́fà? Ká má sọ pé ọmọ méjì. Pépì kan yọjú la pépì tàti ẹ̀gbóhùn ẹ̀. Pépì kan ó rìn gàkì lé ẹ̀gbẹ́ kan.
lórí irọ́ lórí irọ́. ìgbà míì tí bá ń wo iṣu ẹ màá tún máa pinch ara mi pé àbí mo wà lórí ẹmọ pé ọmọ yìí ń pa ó pa ìyá ti irọ́. àwọn èèyàn wọ́n dẹ̀ rí irú ẹ̀. I don't know how she thinks people see her, you know. I think ọ̀rọ̀ wọn náà yé mi o wọn wàláì máa máa gbàdúrà fún ẹ because ọ̀rọ̀ ẹ ti kọjá bẹ́ẹ̀ why kàn dé wá parọ́ tí ò make sense that is easily debunkable, you know. ẹ jọ èmi ò gbọ́ bóyá kán dẹ̀ gbé gbà pangolo challenge fún Wọnú torí eléyìí is too much we want peace please Wọnú èmi gan bẹ̀ jọ nítorí Ọlọ́run is enough kí ló ń ta aṣọ wo ló ń ta kí ni wèrè ń tà tó lóun ń ta kírímù òun ń taṣọ Wọnú ó ti wèrè ti ń bọ̀ díẹ̀díẹ̀ o please get a life man ó dàbọ̀ jẹ́rìí. ẹ ṣé ma. Yes ma. Next month ni final kíní kéèsì tóun àti YBO ti ń drag láti bí kíní so ó ń wá evidence ni ẹgbẹ́ abẹ́ dáhùn ó ń wá evidence tó máa fi ṣe torí kò ní nǹkan kan hàn náà YBO next month ló máa dá ẹjọ́ wọn so wèrè ẹ̀ ń wá evidence ló ṣe ń constitute nuisance yìí. a ti gbé kọ́ yín náà àbá àgbè ni mo ti gbé ó ń wá evidence ni YBO never said pé bóyá òun ló pa Ome. Hello? Let's straight from the heart. Let's shower. Goodbye, my darling sister. Chemo, once in a blue moon, mi máa ń pè sórí call showing back and bẹ́ẹ̀ni ma. Sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ yìí, ó ká mi lára. Mi ì dẹ̀ tún lè sọ pé kò ká mi lára. Mo kàn jókòó sí inú ilé mi, mo kàn ń jára mi lẹ́ẹ̀kan ni. Wípé èmi ò wá tààrà bu nǹkan tí Wonuola gbogbo àwọn ọ̀rọ̀ tó mú mọ́ra wọn. Ṣé láwọn pọ́ìntì kan tí mi kò mú nínú gbogbo nǹkan tí Eddie yìí sọ? Corporate lè sọ̀rọ̀ di victim. A victim. This is a person. You are claiming that this person has never given you our money. This person used a phone to raise money for you when you were vulnerable, when you needed help most. This same person who keep on pushing a slap on her. You are so obsessed about this woman. Ó sọ̀rọ̀ lórí ogúnfù lórí kíní ẹ̀ bí ẹni wípé gbogbo accusation tó ń fún Abike ìwọ ò ń ṣe sí ọ̀rọ̀ rárá. Ó kàn máa káwọ́rọ̀ every day àbí every time Abike kò máa jáde á kàn máa ṣe ṣòfò. Ó náwọn tíìmù ẹ̀ wọ́n kàn máa lo ṣoṣo wọ́n máa ṣe ṣòfò ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ some other team members that have left Queen AJ team. Ó dárúkọ Jókòó tàbí ó dárúkọ Òòṣà ó dárúkọ the likes mine were in the same thing. Ó ní máa ń búlì wọn ọlọ́pàá wo ló máa sọ fún ọ wípé ọlọ́pàá tí ò fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ á lè sọ fún ìwọ complaint wípé that woman is terrible. Nílùú UK táwa yìí ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ó ní ọlọ́pàá ti fi wípé I know that she's terrible. Ó dẹ̀ tún fi ilé ayé òfin búra. Ọlọ́pàá tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ sí ní tọpinpin ó bẹ̀rẹ̀ sí ní bàfà. Ó máa spade ó máa break the bottle. Because mo kò mọ́ nínú ẹ̀ mo ṣe máa ń ṣe lórí page ẹgbẹ́ ní
ìwọ nìkan lọ́lọ́run dá èmi rèé ọlọ́run rèé ẹ pẹ̀lẹ́ o ìyá oní British passport ẹ pẹ̀lẹ́ o citizen táwọn tún àní àkọlọ́kú àìmọye yín náà rí bíbá pẹ̀lú British yín ẹ kò jẹ́ irrelevant entity nínú òyìnbó ó sọ ọ̀gán kẹwàá ní Nàìjíríà bàtà búburú àtẹ̀wà rather than àwọn tó ní ìdíwé ìgbọ̀ngàn tó bá tó rẹ́dì láti ṣiṣẹ́ níwúlò wọ́n proof wọ́n yìí gas fún interview. ṣe wà ń bẹ. Next an interview you are proving ó tán ṣọlá kan dùn mí ni pé ṣọlá kan tó ń fún ẹ ní báàkì most of them and majority wọn àwọn tó tẹ̀sẹ̀ ní join book podcast tí wọn gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ bí antecedent lẹ́yìn ní majority wọn ṣọlá tó bá yẹ pé àwọn tí mo gbogbo nǹkan ṣe bẹ̀ wọ́n wá lọ sí every ọgbọ̀n nǹkan tó ṣe sí mẹ́wàá yìí one this is too much even go ìyá mi fún brag náà tó bá jókòó ní kọ́nà ẹ̀ straight from now you know very well pé fans ìyàbọ̀ jọ ní ẹgbẹ́ you know very well you understand. Yes. but at the point nígbà tó tó ọmọ brad tí ìyàbọ̀ bẹ̀rẹ̀ sí ní take your stand up ó jẹ́ kí n yẹ fún lórí péjẹ don't like this kind of thing. At the same time Wonuola kò tí ì lẹ́jì ju o tó jókòó sí kọ́nà ìlú tó pé ẹ̀dọ́ àti ọ̀dọ̀ fún ẹ ọmọ ilé ayé àdà life of live and let live ẹ̀wọ̀n ọmọ bá àdọ́mọ 26 years old ó ti bá tiẹ̀ lọ ìwọ wà níbí báyìí all your supervise concerns about Abike kí ló dé ó lè mú nǹkan mi ṣe síbẹ̀ onílé ayé tó bá wá ṣàbíyàwó ni all well and good nobody is disputing that with you. Why not do that in peace? Why not face your children? Train them the way you want them to be. Ẹnu wọn pẹ̀lú rọ ìwọ ló mọ nǹkan tó bá ṣe wọ́n ẹni kò ṣe train children ẹ̀ but leave this woman alone. She was only asked for interview. She was only being invited for an interview. And you are now twisting it to be prison, be arrest. Fine, don't arrest here. You have to go. There was even nothing like that. Ṣé network yín ti lọ àbí tèmi dẹ̀ ni? You need to wake, sorry, sis. You need to wake up from your slumber. You need to wake up from your slumber. This is 2024. Ilé iṣu ilẹ̀ ń bọ́ ọlọ́jọ́ kàgbọ́. Every day àwọn young grows lórí social media. There is a lot going in Nigeria. Ẹgbẹ́ àwọn ọ̀nà, ìyọ́n ní àwọn ọ̀nà, ìwọ̀n ọ̀rọ̀ gbọ́dọ̀, what can I contribute to my country? My country back home, let me help people. The only thing people says is Abike. Ó ṣe rọra ṣe gómìnà jẹ́ ojújọ kan ní èkótó níjẹ̀kọ́ tó ní lè dìgbẹ́ mọ́. Owó tí mo pa fún ẹ òwe gidi gan ni mo pa fún ẹ. Enough is enough. Wọ́n ní bàbá bí ni bàbá bá ní. Bàbá ń dé èyí. Kí ni lẹ́yìn àbúrò náà? Thank you straight from the heart. Thank you. Ẹ wo ọ̀rọ̀ aṣiwèrè ló jáde lẹ́nu táwa as usual. Fẹ́yìn tẹ lọ́gbọ́n tẹ lóye ẹ rí wípé kò sí nexus nínú ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹ̀ ń tàsé. If there is anybody that is in soup at the moment, táwa ni for constantly bullying Abike Jagabaan and her children. Lálẹ́ yìí ó sì sọ pé ọmọ minor yẹn ọ̀tá ọmọ yẹn báwọn ọmọ ti tòun dẹ̀ ni ó ní wọ́n jí owó nínú ilé wọn. So
ẹ gbé sórí ìwọ̀n fúnra yín. Don't be fooled. Don't let anybody fool you or make you feel anyhow. Do you understand? So if there is anybody that needs to be dealt with, it is Wonuola that needs to be dealt with. Because she has been the one, just how many weeks ago, maybe a week or two ago, she still came out to bully Abike Jagabaan, saying all sorts of things, even though she has no effrontery, no gut to mention her name. But of course, àwọn tí wọ́n gé, àwọn cut and join show, they put Abike Jagabaan's picture to it. Wonuola cannot bring out anywhere where Abike Jagabaan has ever staged a show for her till today. The one Abike Jagabaan had last year, where she said she wore a blue kinekon. It was somebody tí Wonu ti ń fi orúkọ ẹ̀ parọ́ wípé òun lòun san $2,000 pounds fún láti dáná. It was that woman that came to come online and exonerate Abike Jagabaan. I hope you guys are with me. It was that woman that came online to exonerate YBU wípé no, it was not 2,000 that was given to her. So tell me, that is the only show she could ever say that. She could ever say that, okay, maybe at any point. So, Tawa, lolo ogun. Shogbo, go and use your medication. You are obviously depressed. Yes. Go and use your medication and stop misinforming the general public. Also, lálẹ́ Olori show Ori, they have been calling the police to your house. I thought you said no police came to your house. One, I thought you said police did not come to your house. Yeah, you are the one that took Abike Jagabaan to court, Abi. So how come you now said tonight again? That is where I want people to really reason. She has always, I don't mean only case pẹ̀lú ẹ. Èmi ni mo gbé ẹ lọ sílé ẹjọ́, mi ò ní case pẹ̀lú ẹ, Abike. Mi ò ní case pẹ̀lú ẹ. O lè gbé mi lọ sí court now. Kí ló fẹ́ fi gbé mi àti ẹ kọ́ lájọ ní ẹjọ́. So how come tonight she's now saying that pé àwọn ọlọ́pàá yẹn sọ pé tó bá ti ṣe ẹjọ́ títí ẹ̀ tán wọ́n wá bẹ̀rẹ̀ títún. That is where you people should know that èyí tó wá ṣe lálẹ́ yìí gan, it is a normal way of gloating, empty gloat. It's just a normal way of coming online to come and bluff. For 2 years, she has been saying that, I requested that the matter be taken to Crown Court. I'm the one that asked that the matter be taken to Crown Court. I'm the one who gbé mi lọ sílé ẹjọ́ na mi ò nẹ́jọ́ pẹ̀lú ẹ̀. I don't have it. She constantly say that. But ọwọ́ ìyá kò bá ọmọ ló sọ pé kò ní dá fún ìyá láàyè ni tó ná òun. Ó dàbí pé ọwọ́ ìyá ti ń bá Táwà. Ọwọ́ ìyá ti bá òun ló ṣe sọ wípé they've been investigating and they said that tí wọ́n bá ti parí ẹjọ́ títí ẹ̀ tán wọ́n wá bẹ̀rẹ̀ títí òun. I thought you said you were the one that took her to the court. You said you were the one who took her to court, or you are the one that requested that the matter be taken to Crown Court. Yet you have been the only one perambulating, going back and forth the court. Make it make sense. Make it make sense. Ìwọ tó jẹ́ pé you have many people that you have bullied on Facebook. One, too many to mention that you have bullied. You have maligned their character. You have called even an elder. Ìyá one no one no kú lórí Facebook be one you bullied her. Even in death.
You display their pictures on your fake profile or your fake pages, and you come online that you do fi àwọn wèrè tó bí fi wọ́n ṣépè kó sọ pé wọ́n kọ́ ló run page tó ti ń bully Abike lójoojúmọ́. Sọ pé kó bó ṣe fojú sunkún Elizabeth kó wá fojú sunkún àwọn náà tó bá jẹ́ ìwọ kọ́ lòun wá sọ nígbà tó yẹ pé wọ́n lòun ràn rẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n kọ́ jájẹ mọ́nú fún ẹ. Come and say it. You are not even proud of the things that you do. You are not proud. You have 1,000,000,001 face. Wàá ṣèkà fáwọn èèyàn, wàá ṣojú fúrú. If there is anybody that has been calling anybody names here on Facebook, it is you, Wonu, that have been calling her names. You didn't buy her anything. You didn't buy her sofa, but you kept on lying and using that thing to defame her character. But you want to call Larry to what do what you want be raising. There is a video evidence of you saying thank you. Ipe wọ́n bẹ gba owó. Ipò owó yẹn dẹ̀ tún pọ̀ ju nǹkan tó sọ fún ẹni yẹn pé ó need lọ. Ó wá ń sọ pé ẹlẹ́dàá ọmọ ẹ̀ ó jà. Ẹlẹ́dàá ọmọ ẹ̀ ò jà o. If there is anybody tẹ́lẹ̀dàá ọmọ yẹn máa jà fún, ìwọ ni. Táwa. Ìwọ lẹ́lẹ́dàá ọmọ yẹn máa bínú fún torí ẹni tó da aṣọ àṣírí bò tó ra ilẹ̀ pa fún. Òkú máa ń mọ oore. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Òkú ó máa ń mọ oore. If there is anybody tí ó máa sọ wípé okay o ó kù díẹ̀ káàtó wọ́n ní láti ṣe kíní o. Ìwọ ni. Ìwọ ni ẹlẹ́dàá ọmọ yẹn ó máa ṣe ṣìbáláṣìbòlò torí ìwọ ló jẹ́ kó sùn. Ìwọ ló jẹ́ kó sùn. Ọmọ yẹn ò dẹ̀ tí lè sùn nítorí pé olórí ẹ̀ tó dúró nígbà tó rí ìyá tó rí bàbá tó rí ẹ̀gbọ́n tó rà àbúrò tó rà àwọn wèrè tó bímọ fún gan. Ẹni tó dúró tó daṣọ àṣírí bò ẹ̀ tọmọtọmọ ni. So what are you talking about? So tó kù bá máa jà kò ṣọ̀dà Abike ló máa jà sí ọdún ẹ òun náà dẹ̀ ló ń dá ẹ láàmú ní ó jẹ́ kọ́kọ́ ẹ balẹ̀. Wọnú ọlá àpòkù mọ̀ọ́re òun ni ò jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ ìlàhí ló bá ẹ ṣèbójú wa ń bí ló tún padà wá gbégbá bára lójú ẹ̀mí wa. So what are you talking about? What are you saying? So if peradventure what you said, because I don't have any information yet, like I said, but if peradventure what she said, they can only invite her for questioning. If peradventure, they will only invite her for questioning. Okay, somebody reported you kineko. She didn't kill. Ìwọ tó tiẹ̀ jẹ́ someone of many different people that have reported you to the police. Díẹ̀ síbẹ̀ náà òun lọ òun bọ̀ ni àbí ṣọ́ díẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. Sorry. So ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà bí ẹran ọ̀ṣọ́ ó lọ ó bọ̀ ni now. So what now makes you think that every àbí oní kí lorúkọ ọmọ tó dárúkọ yẹn ó ní kí lorúkọ lady tó dárúkọ yẹn náà Vivian petition Vivian náà wọn kò hàn jọ ọmọ tó bá tiẹ̀ ní gbogbo èèyàn ń sọ̀rọ̀ Vivian. Do you know how the write-up she did about Abike Jagabaan? She has it. Tí wọn bá ní èmi ni. The video she did tó pè ní kìnìkan orúkọ tó ṣàwọn short video yẹn, she has it. So I don't now know the Lord that will say that because somebody has bullied or somebody talked, you don't have any right to talk back at the person.
tó bá ti jẹ́ yín adult tó bá ti jẹ́ yín adult wọ́n show picture ọmọ ẹ wọ́n ṣe kinní kan jọ nítorí Ọlọ́run ṣé tí wọ́n bá tẹ Elizabeth kinní kan sí orí Facebook orí Google ṣé kò ní gbé fọ́tò ọmọ ẹ wá níbi tí ẹ ti lọ rojọ́ lọ́dọ̀ council àbí lọ́dọ̀ social service ṣé kò ní gbé wá? So you are just a dullard. How is the story about your daughter a news? Nígbà tí gbogbo máṣíìnì jágajágá tó wà lára ẹ̀ ó wà lórí kinní náà ó wà lórí Google. Tí wọ́n bá tún tẹ Elizabeth kinní kan GoFundMe ó wà ń bẹ̀, you might not just see the details of kinní o Google wa ó wà lórí Google. So what rubbish are you talking about? What rubbish are you talking about? Àwọn mumu, àwọn nanamu, àwọn tó jẹ́ pé they are filled with bowels and wickedness like you ni wọ́n máa believe ọ̀rọ̀ òṣì tó jáde lẹ́nu ẹ̀ lálẹ́. Go and get busy. Ó tọ́ṣẹ́ ó tààtì ó tarun tààtì ó sọ̀dẹ̀ mí gan ó ṣètì. So what are you saying? Ìwọ ló máa kọ́kọ́ bíbà sí àná. Ìwọ ló máa kọ́kọ́ bíbà sí àná. Àwọn tó bíbà sí àtọ́ ń ṣiṣẹ́ wà dáadáa. Tó ń ṣiṣẹ́ ó wà dáadáa. Nígbà tó ti wà idle, and idle hand is the devil's workshop. Nǹkan kan ló máa keep life busy. Oh, ṣiṣẹ́. So tell me what you want to be doing. You have to hide under the kini kó máa ṣiṣẹ́ ẹbí ni. Kó máa ṣiṣẹ́ ẹbí. So ọ̀rọ̀ ṣíwó ló ń sọ. Ọlọ́wọ́ ṣíbí tí ó yẹ pé just comment nìyẹn máa ń make o. You will stage show for her. You recorded her father. You played her father's voice. You called her a bastard. So now tell me, even if the law is so corrupt, with that evidence, will the law charge Olori Shibi to court? Because who are you? One, because who are you? Taniye. After calling her all sorts of names, you brought her late husband on Facebook to bully. All the relationship she's ever had, you brought them on Facebook to use it to bully her. So now tell me, what case do you think you have against Olori Shibi? So people should ask you this question. So if you now say that Olori Shibi has something, she has done something, maybe she talked back at you because you bullied her, is it in the same measure as yours? Did Olori Shibi display your family picture? Did she display your husband picture? Did she display any picture of people close to you? And you sat down in your cubicle lying to the public wípé o charge Olori Shibi to lawsuit court. Make it make sense. When you want to lie, be a good liar. When you want to come and gloat, be a good liar. You're not a good liar. You lie, but you are not a smart one. What case do you think you have? Kate sọ pé okay, the system is so corrupt in Nigeria that is so corrupt. If she presents all this evidence of the things that you have done for her, then I want to know who wants to charge it to court. You were the one who wrote petition when you came to Nigeria to bury your father. Did you appear when the officer called you sote he got tired? Did you go there? Did you show your face? Oh, tell where it de bena. What de bito de on gloat on shebi alara. On shebi alara. Like you said next month is your final kini, and I know that is why you are doing this. Eléyìí tó ń ṣe. Maybe because you already have
You already know what's up for you. I want to believe you already know what's up. I don't know. Maybe you already know what's up. That is why you are trying to manipulate by making up these lies. Wípé wọ́n mú yàlá ìyá ẹ̀. Mú yàlá ìyá ẹ̀ níbo. Ó gbórí èèyàn sọ́wọ́ ni. Ó pààyàn ni. Àbí kí ló ṣe? Get out of here. Get out of here. So you guys, show kiri ni mo rò pé máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ká wá ṣe analytics show ìyá àtọmọ. But unfortunately, we won't be going that route tonight. And I don't know what tomorrow is saying. I don't know what tomorrow is gonna say. Mi ò mọ nǹkan tó la máa sọ. So, kò sí wèrè. I don't know if anyone wants to call on the show or we call it a day tonight. Show you. So, Sáwọ́ Àṣàbí ṣé wọn ti empower wọ náà lọ́dọ̀ Accusations kọ́ má lọ gbé payment receipt ẹ jáde. Sáwọ́ Àṣàbí onídìí bàǹbà Àṣàbí onídìí bàǹbà onídìí bẹ̀m̀bẹ̀ ṣé kìí ṣe pé wọ́n náà wọ́n ní kinní ẹ lọ́wọ́ torí mò ń gbọ́ níbi tí wọ́n ti ń sọ. Alright guys, how many minutes online? 2 hours 30 minutes. Ó pọ̀. So ẹ má fọ o, kò sí wèrè. Ọlọ́wọ́ ṣíbí tó wà nínú ilé ẹ̀ tó lórí ibú táwa sọ wípé wọ́n ti gbé ìyá òun lọ sí kóòtù. Ìyá òun wọ́n wá ń bẹ òun pé kóun release ẹ̀. So wọ́n ti wá rush ọ̀tá Ọlọ́wọ́ ṣíbí, wọ́n ti rush ẹ̀ lọ sí General Hospital. She was saying all that last week. Meanwhile, Olori Shibi was equally on that show in the comfort of her home, watching it. Ìyẹn padà wá later, maybe ó ṣe 1 or 2 minutes show pé orí ẹ̀ ò dà for misinforming the general public. So ẹ̀yin lẹ mọ̀ tẹ́ bá fẹ́ believe nonsense ṣe mọ̀ pé àwọn wèrè tó ń wọṣọ wà. Àwọn wèrè tó ń wọṣọ wà ara wọn ní táwà o. Ara àwọn wèrè aláṣọ tó wọn máa sọ pé wèrè ni wọ́n tó máa ná ìwọ ni wèrè. Hello bàbá. Hello. Sister mi ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ jàre. Ẹ kálẹ́ very quick one. Okay bàbá. Orí gbẹ̀gbẹ̀ mention the name àìbóyá mẹ́rin. Àgbọ̀ yín. Ẹ sọ pé next month ló máa dájọ́ case ẹ̀. Hello. Mo gbà yín, mo gbà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ is ẹ máa rí pé very soon maybe in a couple of weeks time wọ́n máa gbé bàbára wá ó ti yé yín. So wọ́n gádà àwọn èèyàn tó máa jókòó sórí chat tó máa gbọ́ story then tó bá ti gbé bàbára wá àwọn tó máa dáhùn nǹkan tó ń ṣe nìyẹn kò ṣe pé bóyá anything ṣe sílẹ̀ ju ó ti mọ̀ pé gbẹgẹ tó fẹ́ gbé náà so ọ láti tóra ọjọ́ kọ́ máa fi gbowó because kò sówó kankan tí Dorcas fẹ́ dá fún wọn. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kò ṣe pé bóyá káwọn èèyàn lọ fọkàn balẹ̀ jáde ṣé kò sí everybody ló mọ̀ pé Wọnú ló wà fún ọ tí mo àwọn màmá wọn lókè mọ́mì wọn òun náà mọ̀ pé Wọnú òun ni aggression bíbá yìí sí fọkàn balẹ̀ kò sí wàhálà. Kò sí gírì.
èsì Àwọn ẹranko. ìjẹ́rí àti ń dáhùn wọn wèrè lóhùn jù lórí social media. Torí gbogbo wọn, tẹ́ bá lọ wo gbogbo wọn, máa rí pé kò síṣẹ́ lọ́wọ́ wọn. Iṣẹ́ tó dẹ̀ sí lọ́wọ́ wọn, kí ni Bible sọ ní the devil's An idle hand. is the devil's workshop. Bẹ́ẹ̀ni. Wọ́n níṣẹ́ ni gbogbo ṣì wọ̀n ní ráyè. Ẹ máa imagine èèyàn tó bímọ méje tó ń jókòó tó ń sọ pé boyfriend kan. Òun níṣẹ́ kọ̀ọ̀kan pàtó tó fi ń fìdá ọmọ yẹn. Gọ́ọ̀mẹ̀ntì ló gbé gbogbo problem láìfẹ́ sí. Òun wá jókòó sórí social media. Why would you have time to sit on social media to be defaming other people's character? Nǹkan tó ń wò mọ́ lára nìyẹn o. Àwọn bàṣíà yẹn. Yóò dá fún gbogbo wa. À ní ìsinmi lágbára ọmọ. Àwọn bàṣíà yẹn lọ́wọ́ mọ̀. Àwọn bàṣíà yẹn lọ́wọ́ mọ̀ náà. Nǹkan tó dẹ̀ fún ṣe lẹ́nìí ni pé kó wá ba YBO lórúkọ jẹ́ sódà tí ẹ mọ̀ pé àwọn tó máa jókòó sórí chat tó máa fẹ́ gbọ́ ìbanilórúkọ jẹ́ àwọn yẹn náà ló máa dáwó last. Get àwọn yẹn náà ló máa wá dáwó last. So everybody bá wọlé ọ̀rọ̀ wọn ní is entertainment lásán lọ̀rọ̀ wọn ní wọn náà kò sẹ́nìtìn tàbí kò sẹ́nìtìn tó mọ̀ pọ̀lọ wá tí wọn ló fẹ́ sọ. Èmi tẹ̀ rò pé bóyá máa pọ̀ ọ̀rọ̀ ẹ̀ tí sẹ́gbẹ̀ẹ́ kan pé ká tẹ̀ sọ̀rọ̀ tí. Ìyẹn lèmi bá wá sí kinní tẹ́lẹ̀ olópọ̀ ìyẹn lèmi bá wá tẹ́lẹ̀ àfi bí mo ṣe wá rí online mo wá rọ́ lọ́wọ́ síbí tó ń stream ẹ̀ mo ṣe wò pé òkè kí ló ń sọ. ọ̀rẹ́ ọkọ tẹ kò make sense kò make sense kò ń ṣàwọn nǹkan tó relevant wọ́n gbé ọkọ̀ lọ sí kinní kan wọ́n ṣe bá kan ọ̀dà ṣé wọ́n ní question ẹni tí ẹni tó ń bá jà tẹ́lẹ̀ ni wọ́n question ẹ̀ náà wọ́n fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ṣé ọmọ ẹ she lacks understanding, she lacks any common sense in her head. So èmi ò rò pé bóyá she someone that pé àwọn mọ́mì kan tó ń bínú àwọn mọ́mì kan tó ń bínú tó ń bá sọ yẹn. Ẹ ń gbọ́ ohùn yín padà. Mo ẹ ó ti wà okay nsìn mo ní ẹ ń gbóhùn yín padà. It's okay now. Mo gbóhùn padà. Mo ní àwọn mọ́mì tó ń bínú yẹn mo mọ̀ pé it's a very hard thing. Ó ti yẹ gbogbo nǹkan tó ti ṣe fún àwọn èèyàn all over but ẹ máa fi ṣèbínú. Pé ìwọ̀n God is dealing with her seriously. Àkàn mọ́ ní because ẹ mọ̀ pé ó ní rọ́ọ̀lù ọmọ yẹn. Ó ní rọ́ọ̀lù but last nǹkan tó lọ́wọ́ ṣe fún wọn. Ẹ má tẹ̀ ẹ má ro pẹ̀lú bí economy ṣe wà yìí àwọn èèyàn sun títì sí àwọn èèyàn sun títì lábúrò tó ẹ gbàgbé ṣé ẹ tó wá bímọ méje tó ti sọ pé owó èèyàn méjì lọ́fẹ́ kó fún nítorí ló ṣe tọrọ owó kiri náà ó lọ tọrọ owó kọba ẹ̀ máa jẹ́ pé lóun ti wà lábúrò láti 8 years old kò lè tọrọ owó at this age. Kò sọ́gbọ́n bóyá fẹ́ ṣe kí ló fẹ́ fi kún. For complete 37 years of your life, you wasted it abroad. Kí ló fẹ́ fi kún? You wasted it 37 years. Ọmọ bíbí ọ̀dà ń ṣàrùn àárọ̀ àwọn èèyàn tó ń bímọ. Ní Island, àwọn èèyàn ń bímọ dáadáa náà, tó ń bímọ dáadáa ń ṣoríire. Most of àwọn obìnrin tó wà ní Island yẹn, tó bímọ 4, tó bímọ 5, tó bímọ 6. Gbogbo ọlọ́jú kọ́lé 2, 3 sílé. Tó ń ṣiṣẹ́. Ẹ̀jọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ́ fi ń kọ́lé yẹn bọ́ tó ń ṣe nǹkan rere wọ́n lè ṣiṣẹ́ èyí tó ń dirun ẹni tó ń rarun ó ń tarun ẹni tó ń ṣe nǹkan náà ẹni tó ń ṣe pẹ́ tó ń ṣe oúnjẹ tó ń ṣe gbogbo everybody ń sùn bọ̀tí kò ń ṣe títí ẹ̀ very useless human being completely useless human being kò ń ṣe téèyàn àtẹ̀dí láti máa bá a sọ anything àti ká ẹran mẹ́rin lórí social media. I can tell you that 90% of the people listening to you, they have something doing. Wọ́n ní nǹkan tó ń ṣe, wọ́n náà ní anything tó ń ṣe. Nǹkan tó wá ṣe lórí social media lẹ́yìn, that is her main job. So àgbọ̀dọ̀ máa bínú síbẹ̀ àbọ̀dọ̀ kákan máa wo ní olórí burúkú ni kó máa kọ́ tiẹ̀ lọ kó máa entertain àwọn èèyàn tó fẹ́ máa entertain. Yóò bá káwọn èèyàn má bínú sí o, ẹ má bínú sí ẹ jẹ́ kó máa ṣe rere ẹ lọ. Òun ló dẹ̀ mọ̀. God bless you, Jare, sister. All right, Baba. Eshi. All right.
wọ́n ní kẹ́ fojú àánú wò pé kì í ṣòun náà nígbà tó ń bàjá pọ̀ pé ẹ foríjì ní tó ń dààmú ẹ̀ lọ́pọlọ wọn ló pọ̀ gan. So guys, ẹ jẹ́ kémi náà máa lọlé, a máa pàdé yín, a lè tún padà wá tá bá rí nǹkan tó gbé wa wá, but lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ rìtáyà sórí bẹ́ẹ̀dì ká lọ yìnbọn òde, àbí kò yé yín? Ẹ jẹ́ á lọ yìnbọn òde, ẹ jẹ́ á là sùn.